wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Sunday, June 22 ọdún 2025 tá wà nínú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kí ẹ lè pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ ti fẹ́ ṣe ìwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kan yan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20 lè ní àṣẹ yín bí ìgbà pé àwọn kan tẹ́ sí ń pàṣẹ láti jọ mẹ́ta bí iṣẹ́ kẹ́ mójútó pátápátá. Kódà ẹ ní fàyè gbàgbé bóyá ẹ fẹ́ sàn ọ̀kan dọ́là àbí fẹ́ sàn ọ̀kan díjọ́ mẹ́rin. Lọ́jọ́ tòní gbogbo nǹkan tẹ́ ẹ máa fẹ́ náà ní àṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá ń dáwọ́lé. Lọ́jọ́ tòní sì yẹ gbìyànjú láti ṣàkíyàn láti rí dájú pé àwọn kan tí ó ti wà pending tẹ́ tí ń fẹ́ mójútó láti jọ mẹ́ta kẹ́ mójútó wọn pátápátá lọ́jọ́ tòní. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ ṣe nǹkan yín létòlétò, kẹ́ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lè ní pẹ̀lú. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20 lọ́jọ́ tòní á dàbí ìgbà pé pressure wà fún yín rẹpẹtẹ. Ọpọlọ yín á dàbí ìgbà pé ó kún fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ẹ máa rò. Lọ́jọ́ tòní sì á dàbí ìgbà pé bóyá kẹ́ jáde ṣùgbọ́n àwọn kankan ẹ máa ṣe láàyè iṣẹ́ tàbí àwọn kankan tẹ́ fẹ́ ṣe láàyè ilé, ó ṣeé ṣe kó má fi bẹ́ẹ̀ fún yín láǹfààní láti rìnrìn àjò àbí láti jáde lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tẹ́ ní láti ṣe lọ́jọ́ tòní yóò dín pé kẹ́ ṣe nǹkan yín létòlétò lọ. Bẹ́ẹ̀ sì ni kí ẹ mọ̀ dájú pé ẹ lè tẹ́ gbogbo èèyàn lọ́rùn, ẹ ò lè wà pẹ̀lẹ́ lọ́jọ́ tòní. Kẹ́fẹ́ lẹ ṣe gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe, ẹ má dá sọ̀rọ̀ sí wọn pé ìsàbẹ̀ tí ó kàn yín. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lẹ́nìí, kẹ́ má sọ̀rọ̀ àsọjù láwùjọ pẹ̀lú. Aago 11 láàárọ̀ sí aago 12 kù ìṣẹ́jú 15 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, ẹ kíyèsára lórí gbogbo nǹkan tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní o. Ó ṣeé ṣe kí mood swing fẹ́ wà fún yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní kò dára kẹ́ kánjú gbé ìgbésẹ̀ tàbí kánjú pinnu lórí ohunkóhun rárá. Kó má jẹ́ pé bóyá nǹkan tẹ́ bá gbé ní ìgbésẹ̀, kó má jẹ́ pé bóyá ẹ padà regret lé lórí. Kẹ́ kíyèsára ṣáájú kẹ́ tó gbé ìgbésẹ̀ èyíkéyìí, ẹ ní láti mí kanlẹ̀, kí ẹ ronú jinlẹ̀ dáadáa, kí ẹ kíyèsára kẹ́ wòye sí lọ́tùn lósì ṣáájú kẹ́ tó wá ní òkè báyìí ni màá ṣe ṣe lọ́jọ́ tòní. Kẹ́ free mind yín, ẹ wà positive, ẹ má ṣàṣejù lórí ohunkóhun, ẹ má ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ, ẹ sì má finú tọ̀yàn rárá, ẹ má gbára léèyàn rárá lénìí. Aago 3 ní ọ̀sán sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22 lọ́jọ́ tòní ni ẹ máa gbafẹ́ ní máa dùn púpọ̀. Tẹ́ bá lọ síbi iṣẹ́ lẹ́nu, ẹ máa yẹrẹ gbámú, àyíká lẹ́yìn náà máa dára púpọ̀. Ẹ máa yẹrẹ gbámú dáadáa púpọ̀ lọ́jọ́ tòní o. Ẹ̀jẹ̀ ara yín kẹ́ rí dájú pé àwọn tó bá ṣe pé wọ́n support yín, tí wọ́n gbà yín ká bóyá bí àwọn olólùfẹ́ yín àbáwọn mọ̀lẹ́bí, kẹ́ rí dájú pé ẹ ṣàwọn kan tá mú kí inú wọn dùn. Bẹ́ẹ̀ sì ni kẹ́ rí dájú pé ẹ gbóríyìn fún wọn, kí ẹ dúpẹ́ fún wọn fún àwọn akitiyan tí wọ́n ṣe àti ìdúrójì tí wọ́n ṣe fún yín lórí ohunkóhun nínú ìgbésí ayé yín. Lẹ́ni kẹ́ bá wọn yàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kẹ́ sì wá ìdùnnú ní gbogbo ọ̀nà fúnra yín. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22 lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kí ẹ nílò àmọ̀ràn látọ̀dọ̀ ènìyàn kan tàbí ìrànlọ́wọ́ èèyàn kan tó ṣe pé ó dàbí ẹ̀gbọ́n tàbí ènìyàn kan tó súnmọ́ yín, tó ṣe pé ẹ máa ń fẹ́ fi omi ọgbọ́n rẹ̀ ṣọgbọ́n mu lọ́pọ̀ ọgbà. Lọ́jọ́ tòní ó dára kí ẹ ṣe bẹ́ẹ̀, látàrí pé ìrànlọ́wọ́ tí wọ́n bá fún yín tàbí àmọ̀ràn tí wọ́n bá ṣe fún yín lọ́jọ́ tòní á jẹ́ tó ṣe pé á ràn yín lọ́wọ́ lórí àwọn kan tí ó ń ṣẹlẹ̀ ní ìgbésí ayé yín lásìkò yìí.
ọjọ́ tòní sì rèé ẹ rí dájú pé ẹ wòye sí àwọn nǹkan tí ó lè dàbí àtúbọ̀tán dájú kẹ́ tó gbégbèsè èyíkéyìí lọ́jọ́ tòní o kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí kẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ kí ẹ rẹra yín lẹ̀ kẹ́ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 7 ní ìrọ̀lẹ́ sí aago 8 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23 ọpọlọ yín á jí pépé ara yín á sì yá gágá ọkàn yín á balẹ̀ pẹ̀lú àwọn nǹkan tẹ́ fi ń plan láti jọ́ mẹ́ta ó dàbí ìgbà pé gbogbo ẹ̀ tí ń wá sí ìmúṣẹ ọjọ́ tòní kí ẹ ní ìrètí pé gbogbo nǹkan tún máa dára sí bẹ́ẹ̀ sì ni kí ẹ wà positive kí ẹ fi ìfẹ́ àti ọ̀yàyà hàn sí àwọn ènìyàn kí ẹ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú lọ́sàn-án ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ má rí mi fún Libra ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23 ó ṣeé ṣe kára yín yá gágá dáadáa lénìí kẹ́ tún ní ìrètí pé gbogbo nǹkan máa dára sí opportunity máa wáyé fún yín lọ́jọ́ tòní lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ẹ rí dájú pé nǹkan kíkan tó bá dàbí opportunity àbáǹfààní èyíkéyìí tó bá wáyé kí ẹ wòye sí lọ́tùn lósì kí ẹ wòye sí dáadáa tó fẹ́ bí àti kùdìẹ̀kudiẹ tó lè wà ń bẹ̀ ṣáájú kẹ́ tó sẹ́yìn gbé òkè kíní mo tẹ̀lé kíní mo gbà wọlé léni kí ẹ pàṣírí kọ̀ọ̀kan yín mọ́ pàápàá àwọn nǹkan tẹ̀ ń plan kẹ́ pámọ́ láṣìírí kí ẹ pàkókò láti fi ṣe prayer lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni kí ẹ rí dájú pé àwọn nǹkan tí ó ń wù yín lọ́kàn tí ẹ decide lé lórí kí ẹ tẹ̀lé kò sí problem aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22 ọjọ́ tòní ẹ máa ní ìrètí pé gbogbo nǹkan sì máa dára ọjọ́ tòní sì rèé ó dára kí ẹ create ìdùnnú fúnra yín ní gbogbo ọ̀nà ẹ wá ìdùnnú ní gbogbo ọ̀nà fúnra yín ẹ ṣe dáadáa sí àwọn olólùfẹ́ yín lọ́jọ́ tòní tẹ́ bá ṣe dáadáa sí àwọn náà ṣe dáadáa sí yín lọ́nà ìlọ́po padà lénìí kẹ́ rí dájú pé rẹra yín lẹ̀ ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín kẹ́ sì gbafẹ́ kẹ́ tọ́jú ara yín kẹ́ sì kí ara yín dáadáa lénìí blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 10 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tòní dára púpọ̀ fún yín pàápàá láti fi bẹ̀rẹ̀ ohun tuntun láti fi gbé nǹkan tuntun ṣe ó dára púpọ̀ kí ẹ lọ àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín àtàwọn mọ̀lẹ́bí lọ́jọ́ tòní látàrí pé ó ṣeé ṣe kí ẹ rí ìrànlọ́wọ́ kan látọ̀dọ̀ wọn ìyẹn ti máa jẹ́ kí àwọn kan tí ẹ̀ ń gbà lérò láti ṣe àbáwọn kan tó ṣe kókó fún yín láti ṣe lọ́jọ́ tòní kí wọ́n tọ́ yín sọ́nà lórí bẹ́ẹ̀ fi máa ṣe tí a sì ṣe dáadáa fún yín lọ́jọ́ tòní kẹsùtútọ́ kẹsùdodo láwùjọ àwọn èèyàn ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ gbájúmọ̀ nǹkan tó bá yẹ fún yín láti ṣe lákòókò tó tó àtàkòkò tó yẹ ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín pẹ̀lú deep blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ èròpè lérúkọ Capricorn ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní ẹ máa wà introspective ẹ máa ronú jinlẹ̀ nípa àwọn kan nípa ìgbésí ayé yín lọ́jọ́ tòní púpọ̀ ó ṣeé ṣe kí ẹ wá àkókò àti ìgbà tó pọ̀ láti lò láti máa ronú nípa àwọn kan tí ẹ ti ń bábọ̀ látẹ̀yìnwá àwọn kan tẹ̀ ń gbé ṣe lọ́wọ́lọ́wọ́ látàwọn kan tó ṣe pé yóò máa wáyé ní ọjọ́ iwájú tó sì jẹ́ pé gbogbo ẹ̀ lẹ́ẹ̀ máa rò lọ́sùn lósì ṣùgbọ́n kẹ́ kíyèsára ẹ má ṣàkejì nípa ríro rò yìí kó má bàa fa nǹkan míì kan tayín kó má jẹ́ pé bóyá ẹwà máa rò ẹwà ní ihò tàbí àwọn kankan lẹ ti máa gíráàbù látara ìrònú yín tẹ́lẹ̀ tó ṣe pé látara pé tí ń ronú láròtúnrò ó ṣe ṣe kẹ́ tún gbàgbé àwọn kankan tí ẹ tún ronú nípa rẹ̀ tẹ́lẹ̀ kẹ́ kíyèsára lénìí ẹ wà positive ẹ má wà tó curious ẹ má jẹ́ kára ìyá níbi bó ṣe yẹ lọ ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fi ń ṣe ohunkóhun lénìí aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbìínú Aquarius ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19 ó ṣe ṣe kó dàbí ìgbà pé àwọn kankan tó ń ṣẹlẹ̀ nígbésí ayé yín kẹwàá disappointed nínú wọn bákan bí ìgbà pé bóyá ọ̀tá yín lè má fi bẹ́ẹ̀ rí ṣe dáadáa tàbí àwọn kan tẹ̀ ń gbé ṣe kó dàbí ìgbà pé kò tiẹ̀ déyìí bí ẹ ti ṣe ń fẹ́ rárá ọjọ́ tòní má ṣe wèé wèé rárá ọjọ́ tòní kẹ́ mọ̀ dájú pé èní nìkan ni ọ̀la máa tún dára tá bí àwọn opportunity èyíkéyìí lóríṣiríṣi bẹ́ẹ̀ sì ni ẹ máa tún yẹ gbámú dáadáa ní ọ̀la ju èní lọ léni kẹrẹra yín lẹ̀ kẹwàá determine
kẹsàn án kan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ẹ rí àwọn kankan tó dàbí ìgbà pé a fẹ́ máa fa kí ẹ máa ronú jinlẹ̀ tàbí kí ẹ máa ronú àròtúnrò lórí àwọn kan tí ẹ̀ ń gbé ṣe nínú ìgbésí ayé tàbí kí ẹ máa wòye sí àwọn kan bí ìgbésí ayé ṣe ń lọ. Ọjọ́ kìíní lè jẹ́ ọjọ́ tó máa dàbí ìbẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ táwọn kan tẹ́ ń gbà lérò tẹ́lẹ̀ tá yí padà sí nǹkan tuntun. Ọjọ́ kìíní tí rí àwọn kan tí ẹ̀ ń wò pé bóyá ẹ̀ ń fẹ́ kó wá sí ìmúṣẹ láti padà wá sí ìmúṣẹ fún yín láìpẹ́ láì jìnà. Lẹ́ni kẹ́ wà positive, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ̀, pàápàá àwọn plan yín. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 ní àṣálẹ́ sí aago 10 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.